tèfè ń yọwọ́ ọjà ẹ̀lẹ́gbà ẹjẹ́ kúkú gbé gbogbo ẹ̀kọ́ máa lọ ajá bọ́kọ́ pàdánù tí mo ti tọ́ tápa aládé mo ti tọ́ tápa. ọ̀pá paniraga aládé mo ti tọ́ tápa ọ̀pá paniraga. ṣé mo tẹ́lẹ̀ ní ojú àṣẹ ọ̀rọ̀.
mo kí gbogbo ojú tó ń wò mí o, ojú tẹ́ fi wò mí ò lè fọ́ o, etí tẹ́ fi gbọ́ mi ò lè di. Nílùú Ìjọra la wà, ibi tó ti ṣe ọdún ìṣẹ̀ṣe ní tó jẹ́ August 2025 nílùú Ìjọra Ìgànmú Anapa Kingdom. Nílùú ọba wa His Royal Majesty ọba Abdulfatai Aremu Aromire Oyègbèmí II Gbadewọ̀lú the first di Ọ̀jọ́lá and Ìgànmú Anapa Kingdom ìlú wọn la wà yìí o. Tó ti ṣe ọdún ìṣẹ̀ṣe 2025 èyí tó jẹ́ 20 August ibẹ̀ la wà lọ́jọ́ tòní. Wá kan fìdílé àbíkẹ́ fìdílé kan orúkọ tèmi ni Tajudeen Adébáyọ̀ tí gbọmọ sí olórí ọ̀dọ́ World Best Center ọmọdéyà mẹ́ta bàbá kan kò sówó kò sọ̀rọ̀ gbéfe mo ti gbé ẹ wò ẹ wá kan fìdílé àbíkẹ́ fìdílé kan lórí kan nígbà wa o Nígbàtí TV ẹ máa bá a bọ̀. ìbákọ́dá o bá ṣe dá o ìbáṣe olódùmarè wa àtìkẹ́ wa àtìkẹ́ ọba tó dá ọba tó dán àjùbà ilé ni o ògbó onímọ̀lẹ̀ ikọ̀ tó onímọ̀lẹ̀ ikọ̀ sí àjùbà ògbó ilé ní báyìí ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run àjùbà ilé ní báyìí o ògún ìlú òṣùlù àjùbà ilé ní báyìí o egúngà àjùbà ilé ní báyìí ẹlẹ́nu àjùbà ilé ní báyìí ìmọ̀ àga àjùbà ilé ní báyìí o olùkóso àyàrá ná àjùbà ilé ní báyìí o ọ̀tún sàǹgẹ̀sẹ̀ olóyè ayò àjùbà ilé ní báyìí ọ̀yà orírì àjùbà ilé ní báyìí ọ̀tá àdìgbò òbí fi èrò àlẹ́kálẹ̀ odò àjùbà ilé ní báyìí o mọ̀ wá túbà ògbó ládé nílùú Èkó lu Nàìjíríà mojúbà ògbó ọjọ́ ti lọ báyìí aláwọ̀ ti mojúbà wọlé ní báyìí o súwé ti mojúbà wọlé ní báyìí àsábà mojúbà wọlé ní báyìí mojúbà ògbó abọ́rẹ̀ tó ti lọ báyìí àbámu tó wà lórí gbà kábẹ́sẹ̀ láyé lọ àbámu pàtẹ́ àwọn olóògbé mojúbà wọlé ní báyìí o àti apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àbọ̀ ọ̀dọ́ ikú òní pa wọ́n àwọn onígbé wọn dè ìdáwọ́sẹ̀ lẹ́nu ìgò ní jáde mọ́ fún wọn báyìí lágbẹ́lẹ́dùmarè báyìí gbogbo àwọn àtòrí bàbá ọ̀dọ̀ tún
lórí gbogbo àwọn olóyè tó kù dáa bá àbá ṣàjọyọ̀ báyìí ikú òní pa àwọn ìgbé wa dé ìlú ìjọba máa túṣẹ́ á máa tùbà èkó máa ké bí eku ẹyẹ máa ké bí ẹyẹ àwọn èèyàn máa fọwọ́ bí omi èèyàn aboyúnlé máa bí wẹ́rẹ́ àgọ́ máa tẹ́wọ́ làbòsí ẹ̀yìn sáà nìyálẹ̀dẹ̀ àjàfi arọ ẹ̀ náà báyìí bá mi sọ bí lọ́dún yìí ìwòye mi àtijọba ṣe náà ni àní fi ń sáàtì lágbẹ́ ẹlẹ́dùnmáà ẹ̀yìn bá mi wá táàsì ọ̀dọ́fẹ́ òkèkè òtù Basọ̀run nísà ọlọ́wà àṣìkà àjàfin arọ ẹ̀ lọ́rùn ẹ̀yin bá lè balẹ̀kùn ẹ̀rọ bá aṣọ dúrọ́dún yìí àjọṣe pẹ́yẹ́ pẹ́ o àní ẹ̀yìn arọ ní táàdì àjàfin arọ ẹ̀ lọ́rùn àdìsọ́dún yìí àdìsẹ́lú ìsìláì ọ̀làlà ọ̀rùn ọ̀bẹ náà lọ́dún ọdún máa tẹ̀lé lábẹ́ ẹlẹ́dùnmáà nígbà gbogbo ọjọ́ sẹ̀mí ní báyìí àtìlẹ́lẹ́gbẹ̀kọ̀ ọmọ ìlú owó ilé ọmọ abẹ́ àgbẹ̀ gbogbo ìtàwẹ́sẹ̀ lẹ́yìn ìgbà ìrọ̀rùn ló máa jẹ́ ojú ọmọkò adàfúyàrá ìlọrùn ọ̀ṣàmà gbogbo ìtàwẹ́ ti dáwọ́lé ayọ̀ sí eré o àbọ̀mí rẹ o. kí ló dé tẹ̀yìn oníṣẹ̀ṣe tẹwara ló lé ní báyìí kí ló dé tẹwara ló lé ní báyìí. wọ́n ní kí ló dé tawara ro. kò ní bàjẹ́. àṣẹ o. bá ṣe máa ń ṣe lọ́dọọdún rèé. bẹ́ẹ̀ni. adúpẹ́ tọdún yìí tó ṣojú ẹ̀mí wa. bẹ́ẹ̀ni adúpẹ́ onímọ̀. ànífẹ́ ìdágbére fáyé o. àmì àṣẹ o. ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lónìí pàápàá jù àárọ̀ lọ́jọ́ músolókun o. bẹ́ẹ̀ni o. nítorí eré pọ̀ fún wa gbogbo àwọn tí wọ́n bá àwọn tá a mójú méjì wá bí mo fẹ́ ka yá méjì kún kó jẹ́ mẹ́rin nítorí eré tèmi máa ní gbọ́gbọ́ nínú àti fantasi iyọ̀ ti dùn. màgí náà wà ń bẹ̀. a máa wá gé pépèpé bí àwọn bàbá aṣọ̀nà tẹ́ bá rí ẹni pé bàbá wa wọ́n ní àlejò pàtàkì kan láti Àbújá wọ́n ń ṣètò lọ́wọ́ nínú ilé àmọ́ wọ́n ní àwọn ò fẹ́ dá wa lágara tí àwọn òṣèré wa tìbílẹ̀ tí wọ́n bá ti bù ṣe ilé kọ̀ọ̀kan à bẹ̀rẹ̀ sí ní pè wọ́n à máa jáde wá kí bàbá wa Ọ̀dọ̀fin títí tí bàbá wa máa fi ṣetán ìyẹn kábíyèsí tí wọ́n bá bù ṣe ilé tí wọ́n bá ti débí nígbà tí bàbá wa ò tí ì sí lápèrè ẹ fọkànbalẹ̀ ẹ̀tọ́ yín ti wà ńlẹ̀. bẹ́ẹ̀ náà bákan náà gẹ́gẹ́ bí kábíyèsí ṣe máa ń ṣe rẹpẹtẹ ẹ̀bùn rẹpẹtẹ ó ti wà ńlẹ̀. a fẹ́ kó jáde nítorí mi ò mọ ìwà inú àwọn babaláwo kọ́ má lọ ṣẹ́jú pẹ́ kẹ́kọ̀ọ́ má lọ kúrò lórí ìdúró èmi lọ́kàn wọn la ṣe ní kí wọ́n má kó ẹ̀bùn yìí síta lásìkò yìí àmọ́ mo fi lọ́kàn balẹ̀ bí bàbá ṣe ń ṣe lọ́dọọdún ó ti wà ńlẹ̀ rẹpẹtẹ àmúdánilọ́lé àrídùnnú làwọn ẹ̀bùn tó wà ńlẹ̀ tí kò kéré gbogbo àwa tí wọ́n bá ti pè ká ṣáà máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọ̀dọ̀fin àwọn tí wọn ò bá bá kábíyèsí lágbèrè àá fi envelope wọn àá fi ránṣẹ́ sí wọn èyí tí sẹ́mi bá dẹ̀ mú nínú yín ẹ̀ ní rántí béèrè wọ́n ní oṣooṣù ṣáwọn ọmọ ní eré ìbílẹ̀ ṣé wọ́n ti ṣe tán ṣé wọ́n ti bù ṣe ṣé wọ́n ti ṣe. ìṣàṣe ni ká máa ṣe ẹgbẹ́ rí ìṣẹ̀ṣe ni ká máa ṣe 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 ká má bàa ṣe ohun àwọn bàbá wa fi sílẹ̀ ìṣẹ̀ṣe ni ká máa ṣe. Yeye
káwé ẹni tó lẹ́yìn kàgbọ́mọ̀ fún ìbí fásánà ṣéwù yìí lárí o bàbá wa ẹni ọlá bàbá wa ẹni ọba ṣètò ọba fún wa kábíyèsí ọba wa. ẹ kú jòkó ẹ jọ akọ ọdún ẹ kú yèdú kí ló ń kọ́ ẹ mà. Àdùnní Èrèfúnkẹ́ Àdùnní Èrèfúnkẹ́. aṣọ ọdún ìṣẹ̀ṣe lẹ́nu báà lẹ ṣe rí ti ọdún ìtì ọdún tó ń bọ̀ ti ọdún tó lọ. kọjá ìbá o mo ṣe ba rẹ̀ mú ọmọ àpá sàmọ́ kẹ̀kẹ́ ní ìjùfọ̀mọ́lẹ́kọ̀ọ́ tó ń tòbó díẹ̀ ọmọ ìbò dúdú lóde ègàn mú. ẹ mọ̀ pé a máa fọdún yẹn ọdún ni ọdún ilé ó dùn ju ti láti ẹ̀ lọ torí ètò wà káwá bá mi ṣàdúrà fún bàbá mi ọmọdọ́rà àpàṣà àrẹ̀mú orúkọ tí àgbòye mo tún mọ́ bá níwọ̀n ẹgbèje mo ti dọ̀nà fún bá níwọ̀n ẹgbẹ̀fọ́ àdébàfin lọ́ba ń pa o kí ẹ̀mí bàbá yìí kó túbọ̀ gùn fún wa nítorí kò síbi tá a dé tí a kì í kanwọ́ ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ àmọ̀ràn tí wọ́n fẹ́ gba gbogbo àwọn tó jẹ́ ìpè tó ọmọ oníṣẹ̀ṣe ni wọ́n bọ̀ tó wọ́n lọ lọ ẹsẹ̀ mọ́ àwọn kìrìsìtẹ́nì wọ́n lọ lọ ẹsẹ̀ mọ́ àwọn onímùsùlùmí ìṣẹ̀ṣe làgbà o ìṣẹ̀ṣe làgbà ojú tó dúdú ni àwọn ìyá láyà wa náà kọ́kọ́ sọ ìṣẹ̀ṣe nù ṣùgbọ́n nígbà tó padà yá a ti wá padà rìkọ́fà ìṣẹ̀ṣe a ti rìkọ́lẹ̀ tá a ti mú dání ìṣẹ̀ṣe á gbè wá àní wàrà wa tì ojú òní tì wá ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ oníṣẹ́ kan padà sídìí ìṣẹ̀ṣe o ìṣẹ̀ṣe làgbà o ìṣẹ̀ṣe làgbà. ó ti tọ́ kí ló ń kọ́ lẹ́ẹ̀kan sí. Èrèfúnkẹ́ Àdùnní yóò ṣàlàyé ní òkèèrà olórí Òrìṣàdọ̀tun. ìṣẹ̀ṣe làgbà ló ti tọ́ ìṣẹ̀ṣe làgbà ìlú Ìjọra Ìgànmú àdàpọ̀pá kìnà làwà láti ṣe ọdún ìṣẹ̀ṣe mo wà pẹ̀lú kan nú àwọn ìyá wa ẹjọ́ akọ ọdún akúyèdú ẹ̀mí aṣọ́pọ̀ ẹ̀. àṣẹ kí ló ń kọ́ ìmà. èmi ni Chief Mrs. Ọ̀ṣunbùnmi ìyá ọlọ́jẹ̀ mèrè Lagos State. ẹ ṣe gan ma ẹjọ́ ọdún ìṣẹ̀ṣe tọdún yìí báà lẹ ṣe rí ti ọdún tó lọ. wọ́n ní ọdọọdún lọ́dún máa ń dùn sí i tọdún yìí ó tún dùn ó lárinrin ju bó a ṣe ń ṣe lọ ọdọọdún lọ́dún máa ń dùn sí i pàtó bá tó máa dẹ̀ mí ó tó máa dùn jù báyìí lọ. àwọn ẹni tí ò bá mọ bí ṣẹ̀ṣe ṣe ń lọ kí wọ́n wá kẹ́tì ẹ̀ kọ́kọ́ wá kọ́gbọ́n nílùú Ìjọra kán wá lùú Ìjọra kán wo báwa ṣe ń ṣe ìṣẹ̀ṣe tá a ṣe ń gbé ìṣẹ̀ṣe lárugá ń bẹ̀ torí pé ìṣẹ̀ṣe ó ti gbáyé kan báyìí ẹni tí ò bá mọ̀ ni ò ní mọ̀ pé ìṣẹ̀ṣe dùn. àwọn lẹ́bẹ̀ẹ́ kí fọ́dún àwọn lẹ́bẹ̀ẹ́ kí fọ́dún. mo kọ́kọ́ kí ṣáàmánù mi Èṣùgbà ìbí Ejúrẹ́mọkò tìlú Ìjọra mo kí torí pé ṣáàmánù wa ń ṣe takuntakun nínú àwọn oníṣẹ̀ṣe ó ń ṣe takuntakun kò wá ní kú fọ́tàyọ̀ o ọdún ìnígbanigba ni ó mọ̀ ṣe òun lámọ̀ rí àwa ni ó mọ̀ rí mo tún wá fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa kẹ́kẹ́ níjù Fatai Ọjọ́ra ọ̀fọmọfọ́kọ tó ń tẹ̀lé díẹ̀ kúkúrú lọ́sàn-án gbọ́rọ̀ lóru mo dúpẹ́ lọ́wọ́ wọn o torí pé àwọn oníṣẹ̀ṣe à ń dúpẹ́ kò ń ṣe ìta bá dún gbangba lọ̀rọ̀ èyí tá a bá ń dún kọ́nà toró ń ṣe takuntakun nínú ìṣẹ̀ṣe nílùú Ìjọra yìí ó gbèsè sí lérí ó dẹ̀ ń ṣe fún wa àwa náà dẹ̀ ń rí i pé ó ń gbìyànjú ìgbìyànjú kábíyèsí wa kó má jà sóko lórí àwọn oníṣẹ̀ṣe kó túbọ̀ máa ṣe fún wa kó máa rí jẹ kó máa rí mu kó máa rí iná kó máa rí lò kó wọ́ mọ̀tàn lọ́wọ́ ẹ̀ nígbà kọ̀ọ̀kan. kí ló ń kọ́ lẹ́ẹ̀kan sí. èmi ni Chief Mrs. Ọ̀ṣunbùnmi ìyá ọlọ́jẹ̀ mèrè Lagos State. ìbá kábíyèsí Ọjọ́ra àpàṣà ìfúnfún àti gbogbo olúmọlẹ̀ tó wà lóde Ìjọra o mojúbà ògbó wákàṣe lóde Ìjọra mojúbà àwọn tó láyé mọ́wájúbà yámi àbẹ̀gẹ́dẹ̀ onílé ògbódò ẹ̀dùn àpò ọdún bàbá ọjọ́ ẹ̀mí á kù fún wa ikú ò ní pa ẹ́ fún wa báyìí àrùn ní ṣe fún wa báyìí nílùú Èkó lẹ́gbẹ̀ẹ́ a máa ń tara yín dúpẹ́ lára àṣẹṣe ọpẹ́ wa náà níwájú kò wá ní dókun wa látòrí Àrẹ̀mọ Jídé tóbi kárí àwọn ọmọ ọba ọmọ ẹ̀gbọ́n máa àbúrò tó ń bá yín gbà fún kankan oníṣẹ́ ní kankan wọn ìlú Ìjọra ọ̀rọ̀ burúkú ní fọ̀hún bẹ́ẹ̀ gbogbo yìí tí gbogbo oníṣẹ̀ṣe wá ń sún fún yín lẹ́yìn kábíyèsí aláìlọ́ abẹ́lẹ̀dà yín lé o kí bàbá wa náà bàbá wa ọ̀dọ̀ fún ẹ̀mí àgùn fún wa náà àbúrò ní wọlé tọ̀yìn ọ̀tẹ̀tẹ̀ jẹ́ ọ̀dọ̀ fún yìí
ìlú mọ̀ abúlé wa ní jẹ́ ti yín gbogbo wàhálà ní kó já sásán kò ní jẹ́ ti yín báyìí mo wá kí gbogbo àwọn olóyè tó kù wá ká sí bàbá mi ẹbí gbogbo yín á gùn o lílọ bíbọ ẹ bá ní bọ́ máa rá inú o ẹni tẹ máa ṣẹ̀ tí ò ní bẹ̀rù wọn ní báyìí wọn ní báwọn ṣe báyìí ẹgbẹ́ àwọn baálẹ̀ balógun ìyálóde ikú ò ní pẹ́ nìkan kan yín ọwọ́ yín tó wá bọdún yà á bẹ̀ mí ló tẹ jẹ baálẹ̀ sí báyìí orò nílọ̀ kápẹ́ máa kà mí kábíyèsí ló fi sí lẹ́nu ẹnu yá tọrọ mi wọn ní dènà dèyí wọn ní dènà dèyí gbogbo ẹni bá ní àwọn olóyè ọjọ́ra lókù táwọn fẹ́ kẹ́wù àwọn bàbá máa ní àkẹ́wù máa ń kẹ́kù ní gbogbo ẹni tó bá rúbi kàn yín bá ibi ajẹ́ tí wọ́n bá wọ́n á fi ṣé àmà ojú rẹ̀ mọ̀kò èṣùgbà yín kéṣùgbà àtàwọn esco àtàwọn kọ́mítì ẹ̀kọ́ àṣeyẹ ní o akékeré tó gé tọdún akétẹ̀mí o wọ́n ní agbé báyìí ní ìṣòwò àṣegbé àlùkò ní ìṣòwò àkómù igun mi jẹ́ ọmọ olúgbẹ́gẹ́ ẹni tẹ bá wá ṣe gbọ̀dọ̀gbọ̀ níwájú ọkùnrin obìnrin ọmọdé ní àgbà ni ẹ máa mú jẹ báyìí o ọdún yìí ti dùn kò ní dùn mọ́ kò ní jẹ́ tẹ̀lé ọkùnrin abáyìí mo wá kí gbogbo ilé ìṣẹ̀ṣe pátápátá lórí Ọ̀jọ́rá a kú oríire ní o a kú oríire ní o ẹ̀sìn lélẹ́yìí àní bá wọn ṣẹ̀ sí o àtọ̀rọ̀ o. ẹ bá fún wa látẹ̀wọ́ o. àṣà àgbọ́ ọba ajómi ọba ajépo ọba ọ̀rọ̀ kọ̀tọ̀ tó lọ sí òpàṣán ìníkú ọ̀la ògbórí ajẹ́kárò òru ọmọ àgbà wa ànífẹ́lẹ́ iṣẹ́ àṣebọn mọ́dúnmọ́dún la máa ń rí mọ́dún àwọn la máa wá ẹ̀yin la máa bá gbogbo ẹ̀yin baálẹ̀ balógun gbogbo ẹ̀yin ṣítáǹsì àbúrò ní ṣe yín ẹ̀yin white cap àbúrò ní ṣe yín ẹgbẹ́ nígbà ẹgbẹ́ láṣẹ o gbogbo ẹ̀yin ìyálóde àbúrò ní ṣe yín àárín àṣẹ bẹ́ẹ̀ ẹ̀kọ́ sọ pé orúkọ oṣù gbó àjànàmàgbó tiẹ̀ tẹ̀ adúlá fún Ọ̀rúnmìlà ọlọ́mọ amórí ogbó wáyé orí tí mo mú wáyé yìí orí ogbó ni èmi ni wọ́n lò gbó èmi lọ́mọ orí ogbó tàkùà ẹ̀kẹ́ nígbà ẹ̀kẹ́ láṣẹ tí wọ́n bá ló jẹ́ mi níwo tí wọ́n bá ló jẹ́ mi níwo tí wọ́n bá ló jẹ́ mi níwo ẹ máa gbé màríwò. Fúnmilọ́lá ẹ máa múra sílẹ̀ kẹ́ máa gbáradì ilé Ọlọ́bàtálá à ń dúró dè yìí. ilé Ọlọ́bàtálá. Oyè Ọlọ́bàtálá ẹ máa rọrùn. Ilé Ọ̀ṣun Fúnmiláyọ̀ máa múra lẹ̀ o.
jẹ bàbá wa gbórí àkòrè yìí pẹ́ èyí ṣe tún kékeré o níbẹ̀rẹ̀ ṣe ọdún tó kọjá àwọn ọjọ́ ṣe òun lè mọ̀ ní pọ̀ sí o màá ń ṣòro ẹ̀ lórí ìta o ọjọ́ ní àájú ṣàṣemọ́ ọdún dé àyà o. Ilé agbolo ajé yọ lọ́la. Ọ̀yọ́ lọ́la èèyàn wá wá ní òwò. Orí ìgbérí ẹ̀dá ni aláṣọ fẹ́rẹ́ borí ẹ̀yẹ. Àlè wílé iṣẹ́ àlè ṣe lè rò bí ẹ̀yà bẹ̀ lọ́wọ́ ẹ̀. Láti kí ìjọba. aṣọ́pọ̀ ẹ̀ ìlú ìjọra ìgọ́mọ̀ àti Apapa Kingdom làwọn àti àti ìṣọdún ìṣẹ̀ṣe 2025 èyí tó jẹ́ August 2025 bẹ́ẹ̀ làwọn àlọ́jọ́ tèmi máa pẹ̀lú mọ́tò wa pẹ̀lú ìyá mi kan yèyé mi kan wọ́n máa dárúkọ wa fún wa ń sìn akọ ọdún akúyèdùn kí lórúkọ yín mà. orúkọ mi ni yèyé ọ̀ṣúnìkẹ́ afọmíṣe wòsàn. akẹ́kọ̀ọ́ bá ń sọ pa ìṣẹ̀ṣe díẹ̀. ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀sìn tó dáa ó jẹ́ nǹkan tó ẹ̀sìn téèyàn máa ṣe tí pé kò yàn ní kábàámọ̀ nídìí ẹ̀. ìṣẹ̀ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni à ń rí nídìí ẹ̀ tí àdẹ̀ kábàámọ̀ nídìí ẹ̀ ẹni tó bá ti fòtítọ́ ọ̀nù ṣe ni o ẹni tó kò bá fòtítọ́ ọ̀nù ṣe ó máa kábàámọ̀ nídìí ẹ̀ o
ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀sìn tó mọ́ tó dẹ̀ jẹ́ ẹ̀sìn tí ó máa ń gbéyàn ga, ó máa ń jẹ́ kéèyàn mọ̀yàn, ó máa ń jẹ́ kéèyàn débi tó bá lọ́lá, ó máa ń jẹ́ kéèyàn mọ àwọn èèyàn ńláńláńlá tó bá fòtítọ́ ṣe ni o. Ẹni tó bá fòtítọ́ ṣe aṣọ ẹ̀ máa mọ̀ ni, ẹni tí ò bá fòtítọ́ ṣe aṣọ ẹ̀ máa pọ́n ni. Ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀sìn tó dáa, ó máa ń jẹ́ kí a mọ gbogbo nǹkan tó ń lọ tó lè fi irúnmọlẹ̀ ẹ̀sìn ìṣẹ̀ṣe tó lè fi irú wa lójú. Ó máa ń jẹ́ kí a mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan kan ìyàtọ̀ nínú ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn ìṣẹ̀ṣe. Ó jẹ́ ẹ̀sìn tó dáa, ó jẹ́ nǹkan tó dùn fi ọkàn tán gẹ́gẹ́ bí Elédùmarè ṣe gbé ilé ayé lé àwọn irúnmọlẹ̀ wa lọ́wọ́. Ó dáa ìmọ̀ràn lẹ́fún àwọn tó ń wò ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ pé ìṣẹ̀ṣe ò jẹ́ nǹkan kan, ìmọ̀ràn lẹ́fún wọn. Àmọ̀ràn tí mo fẹ́ fún wọn ni pé gbogbo ẹni tó bá ń ṣe ìṣẹ̀ṣe ó jẹ́ ẹ̀sìn tó máa ń rọ̀yàn lọ́rùn. Àmọ̀ràn tí mo fẹ́ fún àwọn aráalé ni pé kí wọ́n fi tọkàntọkàn kán fi ṣe, kó ṣe pé à ń fọ́ọ̀sì wọn wọnú ẹ̀ o, but táwọn náà bá súnmọ́ àwọn máa mọ one or two things tí ibi tí ó yẹ káwọn belong sí, ibi tí kò yẹ káwọn belong sí, torí ìṣẹ̀ṣe tá à ń ṣe lénìí ó kó gbogbo oníṣẹ̀ṣe papọ̀. Alárágbó ni o, Ọ̀ṣun ni o, Iyemọja ni o, Ìyálóde ni o, gbogbo Ọbàtálá, Ògún, gbogbo wa la wà níbí tá à ń ṣe ọdún ìṣẹ̀ṣe lénìí yìí. Kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí? Orúkọ yín lẹ́ẹ̀kan sí? Orúkọ mi Yèyé Ọ̀ṣúnìkẹ́ Afọmiṣèwòsàn láti Alábàsúrù. Ìṣẹ̀ṣe làgbà lótìtọ́, ìṣẹ̀ṣe làgbà. Ìta ti ṣe ọdún ìṣẹ̀ṣe èyí tó jẹ́ 20 August 2025 nílùú Ìjọra Ìgànmú Ànàpá Kingdom. Mo tún wà pẹ̀lú Àpènà, mo tún wà pẹ̀lú ẹjọ́ ẹ̀ka sọ. Kí lórúkọ yín sà? Orúkọ mi ni Fábíyì Mọ̀súrù Lawal, olórí Àpènà of Ìjọra Land and Ìgànmú Kingdom, Paramount Àpènà. Ẹjọ́ ìṣẹ̀ṣe ọdún yìí àti ọdún tó lọ báàlẹ̀ ṣe rí sí. Ìṣẹ̀ṣe tọdún yìí kò dìgbà tá a bá ròyìn fún yín, torí mo mọ̀ pé ọdún tó lẹ́yìn náà wà níbí. A rí i pé tọdún yìí ó tún yàtọ̀ sí tèṣí nítorí kábíyèsí wa Aláìlúwà Kẹ̀kẹ́ níjọ Ìjọra Àpàṣà kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi ẹ̀ kó gùn fún wa. Bó ṣe ń gbéṣẹ̀ṣe lárugẹ kẹ́mi wọn kó túbọ̀ gùn fún wa tọpẹ́ lórí gbà tó rọ́bà tó fẹ́ ti ṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe ọdún ó dùn ju tèṣí lọ. Ìmọ̀lẹ́fẹ́ fún àwọn tó ń wo ìṣẹ̀ṣe gẹ́gẹ́ pé ìṣẹ̀ṣe ò jẹ́ mọ̀ kankan, ìmọ̀lẹ́fẹ́ fún wọn. Ìṣẹ̀ṣe ò ṣe kórè nílẹ̀ Yorùbá nítorí ohun tó fi bí wa nì. Tá a bá wo ìṣẹ̀ṣe nísìn àwọn èèyàn ròbó ti lọ ni, ìṣẹ̀ṣe ti ń padà. Ẹ jẹ́ ká wo àwọn òyìnbó aláwọ̀ funfun sìn, wọ́n ń gbé ìṣẹ̀ṣe wa ju àwa Yorùbá lárugẹ lọ. Ṣùgbọ́n àwa tá a wà ń bẹ̀ a lè kúrò, àwa tó bí síbẹ̀ a lè kúrò nítorí pé kò ń ṣàwọ̀ṣe. Ìṣẹ̀ṣe ò ṣe nǹkan tá a lè kó sẹ́yìn nílẹ̀ Yorùbá. Ṣé gan mo fẹ́ kẹ́ ẹ ṣàdúrà fún àwa àti àwọn tó ń wò wá nílé àti gbogbo ìlú Nàìjíríà, mo fẹ́ kẹ́ ẹ ṣàdúrà fún àrin ráńpẹ́. Mo ṣàdúrà fún iléeṣẹ́ yìí pé kò ní bàjẹ́ o, àwọn adarí ibẹ̀ kan kò ní ṣe wọ́n o. Ẹ̀yin náà tẹ̀dẹ̀ wá síbi ètò ilé nì bẹ́ẹ̀ ṣe fi lé sí ń dáadáa lẹ́ máa bá ọwọ́ yín tó bọ́dún yóò máa bẹ̀ mí. Gbogbo àwa tá a wá ń ṣe ìṣẹ̀ṣe ní August 20 káàkiri ilẹ̀ Yorùbá káàkiri àgbáyé, ọwọ́ wa tó bọ́dún yìí á bẹ̀ mí. Kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí? Orúkọ mi ni Fábíyì Mọ̀súrù Lawal, Paramount Àpènà of Ìjọra Land and Ìgànmú Kingdom. Odò tí bá ń dáṣẹ́ lónìí là á tún bọ̀, òòṣà tí gbọ̀mẹ́ ni là á bá wí jọ́, yìí tí darí ẹ̀jẹ̀ sí ni là ń ké, èmi mo òòṣà tó gbé mi o, torí ẹ̀ mo ṣe ń forí pẹ̀lú ìyá mi ọlọ́mọ, òrìṣà tó bá gbé mi là á sìn, òòṣà mi gbé mi o, òòṣà mi gbé mi o, mo lọ́wọ́ mọ́ bí mo òòṣà mi gbé mi o, òòṣà mi gbé mi o.
ọ̀kan lọ́mọ ní gbogbo ilẹ̀ Ọjọ́ra. ẹ jọ ọdún ìṣẹ̀ṣe kílẹ̀ fẹ́ sọ lórí ọdún ìṣẹ̀ṣe tá a ṣe. a sọ ọdún ìṣẹ̀ṣe lénìí. báwo lè ṣe rí tọdún yìí àti tọdún tó lọ. ọdún yìí ti yé wájú ọdún tó lọ ó yọ ọ lọ́dún yìí ju ọdún tó kọjá lọ. ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ fún àwọn tó ń wo ìṣẹ̀ṣe gẹ́gẹ́ pé ìṣẹ̀ṣe kò já mọ́ kankan. gbogbo wọn ní kùnrin àwo kò péjì ẹ tó bá sòrí tó ọdún làwọn ń gbé a sì dúpẹ́ fọlọ́run pé ní ọdún yìí ó yọ wájú ọdún tó kọjá lọ torí ẹ tó jòkó tì mí yìí ó ní ààrẹ ògbóni gbogbo lẹ̀ ní gbogbo lẹ̀ ààrẹ ògbóni ni ní gbogbo ibikíbi so àdúrà nìkan bá fi ràn án lọ́wọ́ kọ́lọ́run tó pé gìgbè ju bí ó ṣe yẹ lọ. ó dà èèyàn méjì mẹ́ta àwọn lè fẹ́ kí fún ọdún. mo aláwọ̀kọ́ mo kí ààrẹ mi mo dúpẹ́ pé ní ó pa ilé lára mi a yóò wá ní padà lẹ́yìn ẹ̀ mo tún wá dúpẹ́ lórí Fáṣọlá tó jẹ́ èèyàn ti tèmi tó jẹ́ ògidìgbò tó di áùsù mi mú kò wá níbàjẹ́ látòrí ẹ̀ mí ní fi sàwátì báyìí ìjọ wa bíjọ fún ayọ̀ abáyẹ̀ fún mo tún kí gbogbo ọmọ agbó pátápátá àtẹ̀yẹ tó wà lẹ́kọ̀ọ́ yìí àtẹ̀yẹ tó wà lókè mo kí gbogbo wọn àjọṣe wa kọ̀ọ̀rọ̀ aníbàjẹ́ báyìí o àwọlé ẹgbàrúmọlẹ̀ báyìí bẹ́ẹ̀ ló sì máa rí aríbi àṣẹ bẹ́ẹ̀ fún wa. ìṣẹ̀ṣe lẹ́mìí gbè mí o. òbí mi ní kan máa múra lẹ̀. ìṣẹ̀ṣe lẹ́mìí gbè mí o. kábíyèsí o. ẹgbẹ́ wájú bá fẹ́ ìyàgbẹ́ wọn ó ti ṣe bá fẹ́ yíyájú nílẹ̀ mo rí ká ọ̀tún yìí tó sí kẹ̀jẹ́ kó yẹ wá bá ṣe fẹ́ mojú bá fẹ́ yíyan alárẹ̀ ni ó kábíyèsí ó. olókun arátùmí bẹ́ẹ̀ ni ó ní o ẹ̀ṣẹ̀ sí bàbá àríyìnlọ́dì àtúrí ní gbàgbà tọ́lójú owó ráhùn tó fi torí ẹ láti ọjọ́ ráhùn tó fi dáná ọ̀fẹ́ bí ìkó bá ṣọlọ́bì kò ní ṣe dáná orí àbúkọ̀ kì í ṣe yí kò ní ṣe lẹ́rù bàbá wa ọ̀dọ́ fín kọ́kọ́ làárọ̀ tán lọ́kọ̀ làárọ̀ dá kọ́kọ́ tuntun kì í payín ìlànà tuntun kì í pa àwọn òrìṣàdà ẹ̀ẹ́dì bá kú pọ̀ wọ̀wọ̀ gbogbo ẹ̀yin balẹ̀ ìgbogbo ní máa wọ́wé ọ̀pẹ kì í bá wọn wọ́wé ẹ̀ẹ́dì bá kú pọ̀ wọ̀wọ̀
àbúrò ní í ṣe yín gbogbo ẹ̀yin ìyálẹ̀. kábíyèsí àpò ọdún àkúyèsí ló ṣe púpọ̀ rẹ̀ ẹ fẹ́ fún wa agbára fẹ́ ní yókù àmì ní sàwájú aṣọ ní sàwájú aṣọ àwọn ní sàwájú ẹni lórúkọ ẹjọ́ aṣọ owó má yàrá ọ̀rọ̀ lọ́nà ìgbésẹ̀ àwọn ọmọ ẹ̀ ìgbésẹ̀ àwọn tó ní ìgbésẹ̀ àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ agbára tó ní wọn. Lẹ́mọ̀ fọmọlé. Àṣẹ. Ẹni kẹ́ mọ́ rìn lókè ìpẹ̀tẹ̀ tẹ́wù yìí ló bẹ̀rẹ̀ mọ̀. Àṣẹ. Ẹni tó bá ní kẹ́ mọ́ rìn lẹ̀ yìí orí apẹ̀ṣẹ̀ lẹ́tù mọ́ bọ́ sórí abo ẹṣin. Àṣẹ. Tó wù yìí lẹ́mọ̀ fi ṣẹ̀ṣẹ̀. Àṣẹ. Olójà fẹ́ ẹsẹ̀ tẹ òkè. Ìgbà ní gbégbé mọ́ọ̀gbé ibẹ̀ ní gbé. Ìgbà ní tètè mọ́tẹ̀ ibẹ̀ ní tẹ̀. Ìgbà ní kékùyọ̀ mọ́kù ibẹ̀ ní orí eré gbogbogbò. Kábíyèsí wa ẹ̀ gbó ẹ̀ tọ́ ẹ̀ torí pọ́ ẹ̀ fèrè òdo ẹ̀ rí bá ti ṣe ẹ̀rọ náà gbé gbà. Láti ìgbà wájú yìí kọ́ ọ̀rọ̀ òkúrèkú. Ó lè sí ìkọ̀tàn. Ọ̀la yóò mọ̀ ọ́mú tó bá kọ̀la yóò mọ̀ ọ̀kọ̀la tó bá kọ̀la yóò mọ̀ ọ̀kọ̀la tó bá kọ̀la yóò mọ̀ ọ̀kọ̀la. Àwọn tá a sọ ọdún láàtúnṣe tán. Orúkọ tèmi ni Ọ̀ṣunfúnkẹ́ Omíwòsàn. Kí la ṣe lọ́jọ́ tó ní? À ń ṣe ọdún ìṣẹ̀ṣe ní bá a ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn. Àmọ́ nínú ilé tèmi ti jáde wá inú ilé ìṣẹ̀ṣe gbè mí lọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ àgbà torí pé Omíṣọ́lá ọmọ ọ̀dọ̀ àgbà ó mú ìṣẹ̀ṣe lókùnkúndùn àwa náà tá a jẹ́ ọmọ rẹ̀ a mú ìṣẹ̀ṣe lókùnkúndùn nítorí pé ìṣẹ̀ṣe làgbà gbogbo ẹni tó bá ti ṣe ìṣẹ̀ṣe kò ní regret nínú ayé ẹ̀ aṣọ̀ṣẹ̀ṣe à ń dán inú wa ń dùn ayọ̀ wa ń kún ìṣẹ̀ṣe á gbé gbogbo wa o a ní láṣìṣe ojú òní tiwa. Àwọn lẹ́fẹ̀ẹ́ kí fọ́dún àwọn lẹ́fẹ̀ẹ́ kí fọ́dún. Mo kí kábíyèsí Àròmírẹ́ mo kí wọn á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé mo kí gbogbo ògbóni pátápátá mo dẹ̀ kí gbogbo olórìṣà pátápátá wípé a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Omíwòsàn Ọ̀ṣunfúnkẹ́. Bá a ṣe gbọ́ nínú ìwé ìtàn a rí i pé ìṣẹ̀ṣe ní ẹ̀sìn tá a bá láyé ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí wọ́n mú wá ní ìṣẹ̀ṣe gangan ní ẹ̀sìn àwọn baba ńlá wa so inú wa dẹ̀ dùn pé ìjọba ìlú Èkó wọ́n ti fún ìṣẹ̀ṣe náà ní ọlùdé wọ́n ti fún ìṣẹ̀ṣe ní pé ní ọjọ́ ìṣẹ̀ṣe o àní máa lọ bí iṣẹ́ wọ́n fún wa pé ká lọ fi ṣe ọdún ìṣẹ̀ṣe inú nǹkan tó dẹ̀ gbà ni ó dẹ̀ múnú wa ìjọba náà ti rí pé ìjẹ́ ìṣẹ̀ṣe òun lápá. Orúkọ mi ni Chief Samsudeen Ọláníyì Ọ̀jọ́lá Ọ̀dọ̀fin of Ìjọ́lá and Ìgànmú Kingdom.
òṣàlódé òwúrò ẹ̀yìn gbèrè káàdì onígbèrè ní fọ́ọ̀mù pẹ̀lú fọ́ọ̀mù láti ṣe alábàjá owó ẹgbẹ́ ìfàdí kábíyèsí olórí òwúrò kákáníjù olórí òwúrò ẹ̀yìn gbèrè káàdì gbàgádé tí nìlá tíyà kábíyèsí òṣàlódé máa gbèrè oníṣẹ́ kò ń dìde ìdákọ̀gbà ìṣúgbọ̀n wọn lábàá ti ṣe àwọn ọgbọ̀n mọ̀ fún ìṣòwò kábíyèsí ó ní nǹkan méjì táwọn kó wá yìí àwọn fẹ́ fi wọ́n lẹ̀ sínú gàpọ̀ lẹ́yìn àti bàbá ọ̀dọ̀fin tẹ́ máa bá wọn tọ́jú wọn ni. ayi ẹrù fàgábàgúnlé fàgábàgúnlé ṣe kí àyè ṣe ìṣòwò kábíyèsí ó ní òun ọ̀gẹ̀dẹ̀ tó ń jẹkù lọ́dún tó lọ lòun fẹ́ padà sí. àyíkèrè káàbọ̀ ó ní ọ̀rọ̀ ìbíta ní bàbá ọ̀dọ̀ fún ma bá wọn wò láti gbọ̀mù tó fi dájú gúnlẹ̀. ó ní kábíyèsí olóhùn ti gbọ́ tàwọn eléégún òun orí gbọ́ ẹlẹ́gbàá ní gbogbo ẹ̀ṣẹ̀ gbọ́ mọ́rọ́mọ́rọ́ o. àyíkèrè káàbọ̀ àyẹ̀bẹ̀rẹ̀ káàrọ̀ kábíyèsí olóba lóbìnrin ọ̀nà ìjọba ọ̀gbẹ́ kábíyèsí ìgbọ̀mù adékúnlẹ̀ kọ́ má gbàgbé ọ̀wọ́ ọdún tó fi abẹ́nu ọ̀rọ̀ wọ́n wà ọlọ́wọ́n tó kábíyèsí ọba ọ̀jọ̀ ẹjọ́ kábíyèsí òṣàlẹ̀ òun pọ̀ síbẹ̀ o àyẹ̀bẹ̀rẹ̀ káàrọ̀ òṣèlú ọ̀pọ̀lọmọlúwà ara wa sí àdúgbò àwọn àwòrán àlọ́ àwọn bàbá ní ìgbésẹ̀ àwọn àṣìṣe lórí ẹ̀. Joko sá akọọdún akúyèdè ẹ̀mí aṣọ́pẹ́ kí lórúkọ yín sá. orúkọ mi ni Chief Ṣàngówálé ààrẹ olómi tútù ilẹ̀ Ìjọ́rà àti Gànmú lápapọ̀. ẹ ṣe gan sá ìṣẹ̀ṣe ọdún yìí báà lè ṣe rí sí ti ọdún tó lọ. ìṣẹ̀ṣe náà kúkú gbé wá gbogbo ìgbà ní àrà ló máa ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìjọ́rà a dẹ̀ máa ń dúpẹ́ fún Olódùmarè pé àrà tó wù wá là ń dá ayé ò ní fi wá dára tí ò ṣe tiwa ìṣẹ̀ṣe ilẹ̀ Ìjọ́rà ti ọdún yìí ó dùn ó lárinrin Olódùmarè kó jẹ́ kó máa rí bẹ́ẹ̀ kó máa ṣe bẹ́ẹ̀.
àṣegọ́sà ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ fún àwọn tó ń wo ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bíi pé ìṣẹ̀ṣe ò jámọ́ kankan ẹ̀yọ̀ fún wọn nímọ̀ràn ní ṣókí. Àwọn tí wọ́n ń wo ìṣẹ̀ṣe pé kò jámọ́ kankan ọwọ́ ara wọn ni wọ́n fi ń ṣera wọn torí ọwọ́ afúnwàrà ló fi ń da wàrà nù. Ìṣẹ̀ṣe jámọ́ nǹkan púpọ̀ torí pé ẹni tó bá ní ìyá tó bá ní bàbá tó dẹ̀ ní òkú lọ́run ó ti wà nínú ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe á gbé wa àní ṣìṣe láṣẹ Elédùmarè. Orúkọ èèyàn méjì mẹ́ta tẹ́fẹ́ kí fọdún sà. Mo kí bàbá wa His Royal Majesty ọba kábíyèsí Abdulfatai Aremu Aromire ọmọ kẹ́ńkẹ́níjù di ọlọ́jọ́ra of Ọ̀jọ́ra Kingdom. Mo dẹ̀ kí bàbá wa Èṣùgbà Ibi kó Olódùmarè kan pẹ́ fún wa. Bàbá wa Ọ̀dọ̀fin ẹrù jẹjẹ ti ilẹ̀ Ọ̀jọ́ra àní fi wọ́n ṣàwátì wọn á gbogbo gẹ́gẹ́ bí olúgbogbo tí gbó àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. Ìjọba adarúkọ kúkú fáwọn aráalé. Orúkọ mi ni Chief Hakeem Ọládipúpọ̀ Àjàyí Ọ̀jọ́ra the Báṣọ̀run of Ọ̀jọ́ra and Ìgànmú Kingdom. Ìjọba ayé ṣe ọdún ìṣẹ̀ṣe lẹ́nu ẹjọ́ ní ṣókí kí ni ọdún ìṣẹ̀ṣe jámọ́? Ọdún ìṣẹ̀ṣe jẹ́ àwọn nǹkan tí a dáyé bá lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ti ń sìn kí ẹ̀sìn kankan kó tó délé ayé. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìjọba láti recognize ọdún ìṣẹ̀ṣe fún gbogbo àwa oníṣẹ̀ṣe ní gbogbo àgbáyé tí a jọyìn wọn kẹ́lọ́ má fi eléyìí ṣàṣemọ́ fún gbogbo wa. Ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ fún àwọn tó ń wo ọdún ìṣẹ̀ṣe bí ẹgbẹ́ ìṣẹ̀ṣe ò jámọ́ kankan ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ fún wọn. Ìṣẹ̀ṣe làgbà gbogbo ẹni tó bá níṣẹ̀ṣe ò dámọ́ gbogbo ibi kóníkóbi tó ní kálukú bá délé ní àti bí ìṣẹ̀ṣe náà ti bẹ̀rẹ̀. Ìṣẹ̀ṣe ló dá wa, ìṣẹ̀ṣe la máa ṣe, ìṣẹ̀ṣe la máa gbẹ̀yìn kí gbogbo wa ká gbà pé ìṣẹ̀ṣe làgbà. Lórúkọ lẹ́ẹ̀kan sí. Chief Hakeem Ọládipúpọ̀ Àjàyí Ọ̀jọ́ra the Báṣọ̀run of Ọ̀jọ́ra and Ìgànmú Kingdom. Orúkọ mi ni Babátúndé Ọlánrewájú Ọ̀jẹ̀sánmi. Ẹ jọ ọdún èní bá lè ṣe rí sí. Ó dùn gbọ́ngbọ́n wọ̀ ọ́ gbogbo ẹ lọ bó ṣe yẹ kó lọ adúpẹ́ fúnrúnmọlẹ̀. Ó dáa ẹ jọ ọdún èní àti ti tó lọ ní last year 2024 àti 2025 èní ìyàtọ̀ ló wà ń bẹ̀. A máa fi ọdún yin ọdún ni eléyìí tún dùn ju tètè ṣe lọ nítorí pé alékún lówó alékún lọ́mọ alékún lálàáfíà ara so ó ń túmọ̀ sí pé tọdún ní ó tún dùn ju tọdún tó lọ. Ìmọ̀lẹ́fẹ́ fún àwọn tó ń wo ìṣẹ̀ṣe jẹ́ pé ìṣẹ̀ṣe ò jẹ́ mọ̀ kankan ìmọ̀lẹ́fẹ́ fún ọ. Ìmọ̀ràn tá a fẹ́ fún àwọn tí wọ́n ní ìṣẹ̀ṣe ò jẹ́ nǹkankan ni pé ìṣẹ̀ṣe ló kọ́kọ́ wà
kí gbogbo ẹ̀sìn yòókù tó dé ṣùgbọ́n nínú ẹ̀tàn òun ni wọ́n fi ń já àwọn ọmọ wa gbà lọ́wọ́ ẹ̀sìn míì ṣùgbọ́n ní báyìí àti wá dúpẹ́ pé gbogbo àwọn tí ò yé ńgbà náà ó ti yé wọn wọ́n ti padà sínú ìṣẹ̀ṣe ẹ̀rí bó ṣe dùn tí gbọ́ngbọ́n wọ̀ ọ́. ó dà yan méjì mẹ́ta àwọn ẹlẹ́fẹ́ kí fún ọdún ìṣẹ̀ṣe. Àkọ́kọ́ mo kí kábíyèsí bàbá mi aláyélúwà bàbá wa Fatai Arómirẹ́ kẹ́kẹ́ níjù kẹ́mi bàbá ogun o bákan náà mo kí ejúrẹ́ mo kò chairman gbogbo atred pátápátá pé a máa tún péjú sọdún mi o lágbára Ọlọ́run mo dẹ̀ kí èmi fúnra ara mi pé ojú mi rọ́dún o àbọ̀ nìyẹn. ẹ ṣe gan sa akọ ọdún akúyèdùn ẹ̀ máa ṣọpẹ́ sọ.
orúkọ mi nìyá òòṣà Ọ̀ṣúnkẹ́mi láti ìlú Òṣogbo. ọdún ìṣẹ̀ṣe ọdún yìí báwo lẹ ṣe rí sí ọdún tó lọ. ọdún ìṣẹ̀ṣe ọdún yìí ó dùn gbọ̀ngbọ̀n ju tọdún tó kọjá lọ. a dẹ̀ rí àwọn oríṣiríṣi ìyàtọ̀ ní ọdún tó kọjá lọ sí tọdún yìí. kábíyèsí wa ọba wa Fatai Arómiré kí Elédùmarè kó jẹ́ kí ẹ̀mí wọn gùn nítorí pé wọ́n ń dun àwọn oníṣẹ̀ṣe nínú kí Elédùmarè kó bá wa dùn wọ́n nínú. ìṣẹ̀ṣe kò ní parẹ́ ní gbogbo orílẹ̀-èdè tá a wà yìí lórílẹ̀-èdè kórílẹ̀-èdè ìṣẹ̀ṣe ò ní parẹ́ níbẹ̀ nítorí pé ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà o àwọn òpònú èèyàn ló sọ pé kò sí ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làgbà lótìítọ́ nítorí pé ọ̀pọ̀ nǹkan tí àwọn ẹlẹ́sìn tí wọ́n ti kó ìṣẹ̀ṣe dànù ó ń fa àkóbá fún ìdílé mi ó dẹ̀ ń fa àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn nítorí pé nǹkan tá a dáyé bá ni nǹkan tá a dẹ̀ ń sìn kó tó di pé ìṣẹ̀ṣe dé ni ẹnì kò wá lé ní pé ká kó dànù lénìí nítorí pẹ́sìn dé kẹ́lẹ́sìn máa ṣẹ̀sìn tiẹ̀ káwo oníṣẹ̀ṣe káwa náà máa ṣe tiwa ìṣẹ̀ṣe ò ní parẹ́ o èèpà òrìṣà. ẹ jọ èèyàn méjì mẹ́ta ò lẹ́fẹ̀ẹ́ kí fọ́dún. mo kí kábíyèsí wa pé wọ́n kú ọdún ẹ̀mí aṣọ́pọ̀ ẹ̀ wọ́n á ṣe nígbànígbà láyé mo wá kí gbogbo ilé tí mo ti wá ilé òbí ìbídùn ọmọ erin jogún ọlá mo kí gbogbo ìyá lóríṣà tó wà ń bẹ̀ mo wá kí ìyá òòṣà wa Àjọkẹ́ ọmọ erin jogún ọlá mo kí wọn pé wọ́n kú ọdún ẹ̀mí aṣọ́pọ̀ ẹ̀ á ṣe nígbànígbà láyé mo dẹ̀ kíra mi kú ọdún pé ẹ̀mí aṣọ́pọ̀ ẹ̀ á ṣe nígbànígbà láyé o. èmi ni Daniel Bankole Mewunu. ẹ jọ gẹ́gẹ́ la ṣe ń rí òrìṣà tó ń jó látẹ̀kan ẹ jọ kí ló kọ ṣáyín. Sàngbétọ́. Sàngbétọ́ ẹ jọ. òrìṣà Ègùn. láti bo. láti Badagry. láti Badagry. bẹ́ẹ̀ni. ó dáa àwọn olè sọ àwọn olè kí fún òrìṣà náà. wọ́n fi àǹtí wa jẹ ìyá àbíyè general of Ojora land. àwọn náà sọ pé ká fi dá wọn lára yá tó yàrá ṣe wà ń bí. so gbogbo nǹkan tá à ń ṣe nítorí àǹtí wa ni à ń múnú àǹtí wa dùn màá fẹ́ kẹ́ ẹ pé àǹtí mi náà kán sọ̀rọ̀
nísìnyí. gbọ́sà àwọn lọ́wọ́ kí fọ́dún ìṣẹ̀ṣe. Number 1 mo kí ọba Òjọ́ra tó gbà á láyè pé ká wá. A sọ pé a fẹ́ ìwé kó fi ìwé pè wá wọ́n lè fún wa ní ìwé adúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo rò pé lágbára Ọlọ́run ẹni tó wá fẹ́ ṣe nípa ìṣẹ̀ṣe wọ́n máa pè wá a dẹ̀ ṣe tán láti máa dá wọn lóhùn. ọdún olè máa ń ṣe ní Badagry tó jẹ́ gbòógì tó jẹ́ every ọdún tẹ máa ń ṣe lọ́dún tó jẹ́ gbòógì ní Badagry ọdún. ọdún tó máa ń ṣe ní Badagry pọ̀ bọ̀ Zanpeto ni number 1 gbogbo ọdún tó kù ó ń tẹ̀lé lẹ́yìn ni because Yorùbá ò kí gbé Zanpeto kò yẹ yín eégún nìkan ló ní Zanpeto Zanpeto ni number 1 ní Badagry kódà tí o bá jà yín lólè tẹ́wọ́ lọ fẹjọ́ ẹ̀sùn Zanpeto abáyégbèrú yín tí o bá ṣe mí tí wọ́n sọ pé Zanpeto máa lọ fẹjọ́ ẹ̀sùn mi ò ní láti sa oògùn Zanpeto ló máa jàjà yẹn kò yẹ yín nǹkan tó wà mẹ́rin yẹn Zanpeto ni number 1 ní Badagry nílẹ̀ Ègùn àtẹ̀wò nílẹ̀ Ègùn. mo rí ìgbà tí òrìṣà Zanpeto yẹn tó ń pidán ó pín àwọn òrìṣà ó pín àwọn kan lẹ́ẹ̀kan òrùka tí ẹ pín lẹ́ẹ̀kan yẹn iṣẹ́ wo ló ń ṣiṣẹ́ fún. ìṣọ́ra ló wà fún. wọ́n lè fi sọ́wọ́ àbẹ́sẹ̀. ibi tó wá wù yín lè lè fi sí. wọ́n lè fi sápò. ẹ lè síbẹ̀ ní òbò kò bàjẹ́. ìṣọ́ra ló wà fún. àwọn tó ń wò wá nílé yìí sì tó ń ka ìṣẹ̀ṣe mọ́ kún kankan ìmọ̀ràn lẹ́fọ̀ àwọn tó ń wo ìwà tó ń ka kankan. That is a personal decision. èmi tẹ́ ẹ wò yìí pásítọ̀ ni mí bọ́mìnrin dákọ̀ ìjọ tí mo ti wá but àǹtí mi ló ní pé òun fẹ́ àwọn fẹ́ kí n gbé Zanpeto wọlé mi ò lè kọ̀ fún wọn. pásítọ̀ ni. a ní mi ò ní sọ ìjọ tí mo ti wá àwọn èèyàn máa rí mi báyìí kò yé yín wọ́n rí mi but pásítọ̀ ni mí but àǹtí mi ló rán mi ṣẹ́ mi ò lè gbọ́dọ̀ kọ̀ àǹtí mi tó rán mi ṣẹ́ náà àwọn ọ̀nàdé yìí. àkú ọdún àkúyèdú ẹ bá káwọn tó wà ní ẹ̀kọ́ kí wọ́n fọ́dún. ó ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́run adúpẹ́ fún Gbarumọlẹ̀ pọ́dún ìṣe ojú wa aṣọ̀pọ̀ ẹ̀ láyé ọ̀pọ̀lọpọ̀ ọdún la máa ṣe o nínú ọlá owó ẹ̀mí gígùn àlàáfíà ìfọ̀kànbalẹ̀ la máa fi ṣe.
Ìbẹ̀ ìṣúná yóò di òkú láwọn ìyàwó àti alájọpọ̀ lásán ìbà ògùn àwọn èèyàn gba ní ẹgbẹ́ àsìkò lẹ́yìn ìbà òrìṣà aláṣẹ ìbàdàn ìbà gbogbo ọ̀pọ̀lọpọ̀ malẹ̀ tó ń bẹ lókùnfẹ̀ ìbà ojú oṣì alálẹ̀ ilẹ̀ Ọ̀jọ́rà o ìbà kábíyèsí ọba wa bàtàrà rẹ̀ lọ́wọ́
olùwòye òun dùn ayọ̀ òun pẹ́ lẹ́gbọ̀n òun láyé kó òun ṣòro ó lè ra ayọ̀ òun ṣe báyìí o òun ṣòro ìbàdójọ́ tètè ọmọ olóògùn kébù àṣepé. àwọn tó jáde nílé àti ìdílé àgbàgbà àti ìdílé ẹgbẹ̀rún. Agbẹ́jáde nílé àbíjúbà àgbàgbà àbíjúbà ọ̀gbẹ̀rẹ̀ àyàgbà lórí bàjẹ́.